Ẹ káàárọ̀ gbogbo akẹ́kọ̀ọ́, ṣé dáadáa ni? Ọ̀gbẹ́ni Táíwò ló ń kí yín. Ṣé gbogbo ẹ̀ ṣó ń lọ déédéé? Mo gbàdúrà pé Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa o. Àmín. Ohun tí a fẹ́ ṣiṣẹ́ lé lórí ní ọ̀sẹ̀ yìí, that is our topic for this week, is Nigerian currency. How we can spend it, whose picture is on those denomination, àwòrán àwọn wo ló wà lára àwọn owó tí à ń ná ní Nàìjíríà, àwọn owó mélòó tiẹ̀ ló wà ní Nàìjíríà. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ní ó máa jẹ́ àfojúsùn wa fún ti ọ̀sẹ̀ yìí. Right? That means our topic this week will treat Nigerian currency. How many denominations do we have? And even if you are able to spend this, how much will be your change? Whose picture is on each of those denominations? So this is going to be our focus for this week. Alright? Okay. So now, our currency mélòó ló wà ní Nigeria? That is, how many denominations of naira do we have? We have 8. We have 8. Mẹ́jọ oní gbogbo àwọn owó bébà tí à ń ná ní Nigeria. The first on the list is 5 naira. 5 naira. How will you say 5 naira in Yoruba? Naira márùn-ún. Kí ni mo pè o? Naira márùn-ún. Then after that we have 10 naira. 10, don't forget your numbers. 10 is what? Mẹ́wàá. So if you add naira to it, that would be naira mẹ́wàá. So 5 naira is naira márùn-ún, while 10 naira is naira mẹ́wàá. The next is 20 naira. That is ogún naira. Ogún naira, 20 naira. The fourth is 50 naira. What is 50 in Yoruba? Àádọ́ta naira. Àádọ́ta naira. That is 50 naira. The next is 100 naira. 100 naira. That is ọgọ́rùn-ún. Don't forget, ọgọ́rùn-ún is 100. So just add naira to it, and that will give you ọgọ́rùn-ún naira. 100 naira. The next is 200 naira. We call that igba naira. Igba naira. Don't forget, 200 is igba. 200 naira is igba naira. Then 500 naira is ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta naira. 500 naira, ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta naira. After that we have 1,000 naira, and that is the highest denomination for now. For now, as at today, 1,000 naira is the highest official denomination in Nigeria. So how will you say 1,000 naira in Yoruba? That is ẹgbẹ̀rún kan naira. So if you count all these denominations, we have 5 naira, 10 naira, 20 naira, 50 naira, 100 naira, 200 naira, 500 and 1,000 naira. They are 8 in numbers, and they're Yoruba. Àwọn bí a ṣe ń pè wọ́n lédè Yorùbá òní ó wà lẹ́gbẹ̀ẹ́ wọn yìí. So náírà márùn-ún, that is 5 naira. Àwòrán ta ló wà lára náírà márùn-ún? Orúkọ ẹni náà ni Tafawa Balewa. Tafawa Balewa òní ó wà lára náírà márùn-ún. Tafawa Balewa. Lára náírà mẹ́wàá, which is 10 naira, òní a ti rí Alvan Ikoku. Kí ni mo pè é? Alvan Ikoku. Òní àwòrán rẹ̀ wà lára 10 naira, tí í ṣe náírà mẹ́wàá. Lára ogún náírà, a ní General Murtala Muhammed. Ọ̀gágun Murtala Muhammed. Ológun ni wọ́n nígbà ayé wọn. Ọ̀gágun Murtala Muhammed. Àwọn tá a bá tún ti lọ sí pápákọ̀ òfurufú, orúkọ ẹni náà tún fi sọ airport, Murtala Muhammed Airport. So àwòrán ẹni yẹn òun ló tún wà lára 20 naira, tí í ṣe ogún náírà, Murtala Muhammed. Lára àádọ́ta náírà, ẹ ní láti farabalẹ̀ gbọ́ àlàyé tí mo fẹ́ ṣe nípa àádọ́ta náírà, tí í ṣe 50 naira. Tí ẹ bá wo àwòrán yìí, ẹ rí wípé àwòrán àwọn mẹ́rin kan ló wà ní iwájú. So ìwádìí fi hàn wípé àwọn mẹ́rin yìí wọ́n ń ṣojú Yorùbá, Haúsá àti Ìgbò. Ẹni eléyìí ṣojú ìran Yorùbá,
eléyìí ń ṣojú Ìgbò, ẹni ń ṣojú Haúsá. So a ní Yorùbá, Haúsá àti Ìgbò. Obìnrin kan ṣoṣo tó wá wà láàrin wọn yìí, òun wá láti bí agbègbè Niger Delta. Wọ́n pe orúkọ rẹ̀ ní Ladi Kwale. Amọ̀kòkò ni nígbà ayé obìnrin yìí. She was a porter. Àwọn tó máa ń mọ ìkòkò la mọ̀ sí porter. So àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí àwòrán wọn tó wà lára owó yìí ni mo ṣàlàyé. Tí ẹ bá tún wá wo ẹ̀yìn 50 náírà, ẹ máa tún rí àwọn kan tí wọ́n ń pa ẹja níbẹ̀. Àwọn apẹjapẹja tún wà ní ẹ̀yìn 50 náírà. Kí dẹ̀ ni à ń pe àwọn apẹja ní èdè Yorùbá? Fishermen. So pẹ̀lú gbogbo àwọn àlàyé yìí ó fi hàn wípé a lè kàn ṣàdédé sọ pé àwòrán ẹnìkan ló wà lára 50 náírà. Àwọn kan tiẹ̀ máa ń pe 50 náírà ní wazobia, wàsó. Àwọn míì tún máa ń pè ní better life. Nítorí ìtàn tó rọ̀ mọ́ 50 náírà yìí ó pọ̀ púpọ̀ nígbà ayé ológun tí ọ̀gágun Ibrahim Babangida tó fi jẹ́ ọ̀gágun tó ń tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà, that's the head of state nígbà yẹn. So ìgbé ayé bó ṣe fẹ́ rọrùn fún àwọn obìnrin. So ìtàn tó rọ̀ mọ́ owó 50 náírà yìí ó pọ̀ púpọ̀, ṣùgbọ́n fún àǹfààní ẹ̀kọ́ tí à ń kọ́, so a lè sọ pé 50 náírà yìí 50 náírà òní ní èdè Yorùbá. Ṣùgbọ́n tó bá rí àwòrán ta ni ó wà ń bẹ̀, a lè ṣàlàyé pé àwòrán àwọn mẹ́rin tó wà ń bẹ̀ wọ́n ń ṣojú gbogbo ìran ilẹ̀ Nàìjíríà lápapọ̀. Wàsó or better life. Okay. Lára 100 náírà a ní àwòrán olóògbé Ọbáfẹ́mi Awólọ́wọ̀. Àwòrán rẹ̀ ló wà lára 100 náírà, that's 100 náírà. Okay. Àwòrán tó wà lára 200 náírà ní Ahmadu Bello. Òun ni ó wà lára 200 náírà. Igba náírà ni à ń pè 200 lédè Yorùbá. Igba náírà. Lára 500 náírà à ń pè wọ́n ní 500 náírà, a sì ní Nnamdi Azikiwe ló wà lára 500 náírà. Náírà tó wá ga jù tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà fún àsìkò yìí ni ẹgbẹ̀rún kan. Don't forget, ẹgbẹ̀rún means 1000. So when you say 1000, that is ẹgbẹ̀rún kan náírà. Àwọn méjì ló wà níbẹ̀. Ìtàn sì fi ìwádìí fi hàn pé àwọn méjèèjì ló ti jẹ́ ọ̀gá àgbà fún báńkì àpapọ̀, that is Central Bank of Nigeria's governor of the Central Bank. Àwọn méjèèjì tí ẹ wo àwòrán yìí ni wọ́n ti jẹ́ ọ̀gá àgbà fún báńkì àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà. Láti wá máa ṣe ìrántí wọn ni wọ́n ṣe fi àwòrán àwọn méjèèjì síbẹ̀. Kí wá ní orúkọ àwọn méjèèjì yìí? Ẹni àkọ́kọ́ òun ni Alhaji Aliyu Mai Borno. Alhaji Aminu Mai Borno. So òun ni ẹni àkọ́kọ́. Ẹni èkejì tí àwòrán tiẹ̀ náà tún wà níbẹ̀ ni ọ̀mọ̀wé Clement Isong. Ọ̀mọ̀wé is Dr. Clement Isong. So we have Alhaji Aliyu Mai Borno and Dr. Clement Isong on the 1000 naira note. Ṣé bá wo gba àwọn denomination mẹ́jẹ̀ẹ̀jọ yìí òní àti ṣàlàyé. So ká mú iṣẹ́ wa ní ọ̀kúnkúndùn báyìí. Wọ́n sọ pé bàbá fún Adé ní 100 náírà. Èló ni 100 náírà? 100 náírà. Adé ra ìwé 60 náírà. Kí ni ìtumọ̀ rà? That means bought. Nínú 100 náírà, Adé ra ìwé ní 60 náírà. Ìbéèrè wọn á sọ pé èló ni owó Adé ṣẹ́kù? That means pé bàbá fún Adé ní 100 náírà. Nínú 100 náírà tí bàbá fún Adé, Adé wá ra ìwé 60 náírà. So you need to know what is 100, what is 60. 100 ni 100, 60 ni 60. So ìgbà tí a yọ kúrò ní ara wọn, pé ó yọ 60 kúrò nínú 100, owó ṣẹ́kù 40, that is 40 náírà. Bọ́lá ra ìwé ní 60 náírà àti bàtà ní 40 náírà. Èló ni Bọ́lá ná? Èyí ń béèrè pé ká ṣe ìṣirò gbogbo owó tí Bọ́lá ná. Ohun tí Bọ́lá kọ́kọ́ rà ní ìwé, ó rà ní 60 náírà. Èló dẹ̀ ní 60? 60 náírà. Ó tún ra bàtà ní 40, ogún méje, that is 140 náírà.
tí a bá wá ro àpapọ̀ owó tí Bọ́lá ná ó jẹ́ 200 náírà, that is 200 naira. Okay. Ìyá Akin fún Akin ní 200 náírà. Akin ra oúnjẹ ní 100 náírà. Èló ni owó Akin ṣẹ́kù? Ìyá Akin kọ́kọ́ fún Akin ní 200 náírà, 200 naira. Out of that 200 naira, Akin bought a food that worth 100 naira. Ṣé owó Akin máa pọ̀ sí ni? Ó máa dínkù ni. That means nínú 200 náírà a máa yọ 100 náírà tí Adé ná. Èló wá lówó Akin máa ṣẹ́kù báyẹn. Owó Akin ṣẹ́kù 100 naira, and that's 100 naira. And the last activity before I end this session says, mo ní 500 náírà. Mo ná 300 náírà. Èló ni owó ṣẹ́kù? You know, you need to use your residual knowledge, especially our last class on numbers, to answer some of these questions. Torí tó o bá mọ tí 500 tó túmọ̀ sí àbí 300, báwo lè fẹ́ dáhùn irú ìbéèrè báyìí? So 500 lédè Yorùbá 500 ó túmọ̀ sí 500 naira, nígbà tí 300 ó túmọ̀ sí 300 naira. So wọ́n fún mo ní 500, that means I had 500 naira. Nínú 500 naira tí mo ní, mo ná 300 naira, that is I spent 300 naira. Ṣówó mi pọ̀ sí ni àbò dínkù? Ó dínkù ni, that is will be subtraction. So I need to minus 300 from 500 naira, and my balance will be 200 naira. Kí dẹ̀ ni 200 naira lédè Yorùbá? 200 naira. So expect questions like this. In fact, I'm going to post some of these questions on Edmodo, and I want you to answer the question. If there is any question, let me know, and you can get back to me through Edmodo. Tó níbi ni Ọ̀gbẹ́ni Táíwò yóò ti máa sọ wípé ó dàbọ̀ tí ìbéèrè bá wà ẹ jẹ́ kí n mọ̀. Ẹ ṣé o.